Rí pé Friday August 30 August náà ti fẹ́ tán báyìí. Live view ní London. Security very very important. Ibi báyìí ò ń ṣe ibi tí o máa ní òpè ọlọ́pàá tọlọ́pàá máa sọ fún ẹ pé òun ò lè po nínú mọ́tò. Tó bá wo time lọ́wọ́ mi, it's just coming up to 6:25 a.m. and this is Koikimedia London view this morning. As people are already up and ready to go, and as we always say, we bring the world closer to your doorstep. Iṣẹ́ táwa gbà nìyẹn, iṣẹ́ tá yàn láyò nìyẹn. Mo kí gbogbo lékè nǹkan sí pé a tún kú ìdájí a kábọ̀ sórí ìkànnì tó ń pè ní Koikimedia níbi tí a kàn fi London wọ̀ wá láàárọ̀ yìí. Òòrùn ṣẹ̀ fi máa jáde tó bá wo ọ̀nkán lọ́hùn wá rí pé the sun is rising. Sun tó ń rise ní London or ní England or ní United Kingdom. Irú òòrùn tó ń jáde náà nílẹ̀ Yorùbá nìyẹn, àmọ́ ìyàtọ̀ kan ni pé ti bíbáyìí ó tutù díẹ̀. Weather bíbáyìí ó tutù ju ti Africa lọ. Gbogbo ìgbàkígbà tí ẹ bá ti ń wá sórí ìkànnì wa, ìkànnì tí ó ń sọ̀rọ̀ nípa ìjàǹgbara àwọn ọmọ Yorùbá láti lè ṣe kíni, láti lè kúrò nínú ìdààmú àti òṣì tí a fi wà nínú Nàìjíríà tí àwọn òyìnbó Gẹ̀ẹ́sì tó kó gbogbo àpapọ̀. Bí ẹ ti ṣe ń wo gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ yín, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ tó ń bọ̀, àwọn tí wọ́n ti gbéra ní aago 6:00 ambulance ló ń bọ̀ lọ́nkán yẹn. A need láti ṣe máa sọ fúnra wa ní pé Nàìjíríà ìlú tí kò dákun láti ṣe in tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ìlú. Tó bá wo nǹkan lọ́hùn ó dà pé bí plane kan ló ń lọ yẹn. Wà á ti máa rí tẹ bá wo nǹkan lọ́hùn yẹn, bọ́ọ̀sì ń lọ, gbogbo nǹkan ní ètò. Olúkálukú ló ní gbogbo ibi tí a ṣe ń sọ fáwọn tó wà nílé pé orí tó wà ní UK òun náà ló ń bẹ ní Africa, àmọ́ àwọn leaders wa were ready láti ṣe ẹ̀tọ́, láti ṣe ìtótọ́ tó yẹ fún aráàlú. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ yìí, àwọn èèyàn ti wọlé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń prepare fún the day. Ṣé ti rí àwọn iléeṣẹ́ kan lélẹ́yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe kíni, jíjẹ múmu rírà á máa bẹ̀rẹ̀ sí wọnú iléeṣẹ́ náà. Gbogbo iléeṣẹ́ ilẹ̀ Yorùbá pátá lẹ́yìn ìgbà tí bàbá Awólọ́wọ̀ tó ṣe wàhálà tó dá iléeṣẹ́ bíi almost 80 something sílẹ̀ tí a mọ̀ sí Oòduà Investment. Barika Jimoh, salamu alaikum, ambulance ṣẹ́rí òun ló ń lọ yẹn. Àwọn méjì ló máa ń wà nínú ẹ̀. Iṣẹ́ tí wọ́n ní pé láti lọ rescue ẹni tí ẹ̀mí bá fẹ́ bọ́ lára ẹ̀. Torí pé lọ́dọ̀ tiwa a kì í fẹ́ jẹ́ kéèyàn kú. Torí pé ẹ̀mí kọ̀ọ̀kan ó níṣẹ́ tó máa ṣe. Lẹ́ẹ̀kan sí school ó máa resume ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ìgbà táwọn ọmọ ti wà ní holiday for over couple of weeks. Èmi ni wọ́n ń pè ní Koikimedia, lára àwọn ìjàǹgbara tilẹ̀ Yorùbá tí ó ń mú London wá fún yín ní àárọ̀ kùtùkùtù ní aago 6:30 ló fi lọ lù ní ìparí oṣù tí fi lọ dé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ ní UK wọ́n máa respect wages wọn látẹ̀ní sọ́la. Eléyìí ò ń ṣe pé ó bá ṣiṣẹ́ oṣù kan wá san ìdajì fún ẹ. A kì í ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó. Ó ṣèwọ̀ tó bá ti ṣiṣẹ́ o gbọ́dọ̀ gbowó ni, nítorí pé ọmọ tó bá ṣiṣẹ́ wọ́n gbọ́dọ̀ sanwó iṣẹ́ fún. Gbogbo àwọn tó ń wà ní Nàìjíríà bí wọ́n bá ṣiṣẹ́ oṣù kan wọn ò ní fún wọn lówó, wọ́n á ní kó jẹ́ kó di oṣù tó ń bọ̀. Àmọ́ àwọn gómìnà àwọn ń gba sálárì, àwọn sínétọ̀ ń gba sálárì. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí gbogbo ibi tí ẹ̀ ń wò yìí, òun náà ni wọ́n ń pè ní London láwà, I feel alright. Mo kí wa lẹ́ẹ̀kan sí. Àníṣe àwọn èèyàn ti wà lẹ́nu iṣẹ́ ń lọ rẹ́kẹ́rẹ́kẹ́. Gbogbo ibi tí ẹ̀ ń rí tó ń lọ tó ń bọ̀ yìí, olúkálukú ló ní service tó fẹ́ lọ provide. Services kọ̀ọ̀kan yàtọ̀. Ẹni máa tún fíríjì ṣe wà, ẹni máa tún mọ́tò ṣe wà, ẹni máa lọ ṣe delivery. Àwọn ẹlẹ́ran lélẹ́yìí àní jẹ màálù ti ilẹ̀ Yorùbá ti Nàìjíríà lọ́jọ́ iwájú tàwọn Fúlàní. Àwa náà máa ní ranches tolúkálukú máa lè máa dá oko gẹ́gẹ́ bí a ṣe fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fẹ́ invest sílé, àmọ́ nígbà tá a bá kówó délé tán a rí pé system yẹn ṣe ló máa ń depreciate, ló máa ń fail wa. Àsìkò tó ẹ jẹ́ a béèrè fún òmìnira ká kúrò nínú ràtìràtì. Kò ń ṣe gbogbo èèyàn ló máa rìn. Oníkẹ̀kẹ́ méjì náà wà, ó ní right of way, òun ló ń lọ yẹn. Ìdí tá a ṣe ń pariwo Yorùbá nation. Àníṣe tẹ́ ẹ̀ bá rí London tẹ́lẹ̀ rí, ibi tó ń pè ní London
mo sọ fún yín airplane ló ń lọ yẹn àwọn tó ṣẹ̀fẹ̀ dé sí UK láàárọ̀ yìí kábíyèsí Elédùmarè àfi Èkìtì airport wọ̀n wá lánàá ṣẹ́ ti rí bàálù ló ń lọ yẹn báńkì ìyá mi ẹlẹ́kọ̀ọ́ gbogbo ọ̀nà ló lè gbà dé London àmọ́ tó bá ti ní visa wá wọlé má gborí omi wọlé o torí tó bá ti dé a máa mú ẹ mọ́lẹ̀ ní immigration policy ló ń pè bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú sẹ́ ànílẹ̀ Yorùbá a máa ní policy tó ń ṣiṣẹ́ fún gbogbo èèyàn èmi ni Ọláyọmí Kóìkì tó ń pè ní Koikimedia bringing the world closer to your doorstep tó bá wo aago lọ́wọ́ mi sẹ́ aago 6 ṣẹ̀fẹ̀ lọ lù ní bẹ́ẹ̀ náà ṣe ń kí jímọ̀ àwọn náà máa kí jímọ̀ níbí bẹ́ẹ̀ ṣe ń kí àsùbà là ń kí àsùbà àníṣẹ́ gbogbo intẹ́ ń wò yìí má máa jẹ́ kó jọ ẹ́ lójú mọ́tò ń ṣe nǹkan kan bó o bá ní mọ́tò kò síbi tó lè dé ó lè fẹsẹ̀ rìn gan tí ó jẹ́ pé nǹkan kan ò ní ṣe àìmọye inú igbó ta ti wọ̀ tí a ti fi ṣàlàyé fún yín gbogbo àwọn bus driver yìí wọ́n ní láti sanwó ọmọ nílẹ̀ fẹ́ nìkankan bó ṣe ń lọ tó ń bọ̀ nítorí pé system tó ń ṣiṣẹ́ ò nídìí láti ṣe máa sanwó àwọn ọmọ ní gáràjì fraudulent system ní transportation system tó fún yín ní Lagos State tó gbélé àwọn criminals lọ́wọ́ tó ń gba 400 million ní every month àwọn eléyìí náà ló wá ṣe delivery yìí ló ń lọ tó ń bọ̀ gbogbo ọ̀nà ló wọ ọjà òun lọ sọ pé àmọ́ nílẹ̀ Yorùbá tá à ń sọ yìí bàbá Kítóyè àwọn ni leader wa Barnet hospital gbogbo ìgbà tó bá ti wọ bọ́ọ̀sì yìí á jẹ́ sínú hospital ó ní láti ṣe máa wá ẹni tó máa fún ẹ lówó nílùú òyìnbó nítorí pé orí ń fọ́ ẹ ẹ̀dọ̀ ń dùn ẹ o ní kidney problem béèyàn bá ní kidney problem nílùú dialysis ni o lè survive for another 20 years kọ́ lọ́jọ́ tó dé àìmọye ẹ̀mí tó ti lọ nínú Nàìjíríà látara kò sí hospital kò sí ilé ìwòsàn àwọn dókítà tó jẹ́ kó ṣiṣẹ́ gbogbo wọ́n ti já pa àníṣe London la wà tí mo tún fi wọ̀n yín pé bó ṣe ń lọ leléyìí tó bá wo plane yẹn sórí ìkan ló ń lọ lọ́nkàn yẹn wọ́n ti ń lọ páàkì nìyẹn fáwọn tó ṣẹ̀ dé ẹ má wá gbàgbé October ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká kígbe síta pé èyí tá a ṣe nínú Nàìjíríà ó tó gẹ́ post office ó ní owó tó ń pa fún gbogbo ìlú yìí lójoojúmọ́ lọ́jọ́ iwájú àwa náà máa ní Yorùbá mail service tó máa post tí lẹ́tà máa débẹ̀ níjọ́ wo ló gba lẹ́tà gbẹ̀yìn ṣé nínú ilé face me I face you ló ti máa gba lẹ́tà nígbà tí kò sí system tó ń ṣiṣẹ́ ọlọ́pàá kan ló tún ti lọ ẹlẹ́nkan yẹn nísìn security ó wà important tó o bá rí London rí live view of London òun ló ń wò ọlọ́pàá ló tún lọ lọ́nkàn yẹn gbogbo suburb ló ní ọlọ́pàá tiẹ̀ Birmingham lọ́lọ́pàá tiẹ̀ Manchester lọ́lọ́pàá tiẹ̀ wọ́n ní kó ṣe police services ní Nàìjíríà àmọ́rọ́ ọlọ́pàá Uber lélẹ̀ ń wà bẹ́ẹ̀ yẹn nísìn olówó tó ń pa ẹlòmíràn fẹ́ jẹ́ kó mọ̀ pé àwọn wa Uber àwa rọra tí ń tẹ̀lé yìn bọ̀wọ̀ bíbà bẹ́ẹ̀ dá kó má jẹ́ ká mọ̀ pé òun wa Uber tó bá ti wọnú ẹ̀ ó gbọ́dọ̀ fi báàjì síwájú àní security tó bá ti sí security kò sí gbogbo nǹkan sórí gbogbo létò ń wò yìí tó bá sọ fún ẹ pé èmi ti wà ló bá 30 years 40 years nǹkan ṣe ni pé wá yọ window wá yọ lẹ̀kùn wá sọ di double glazing kí ló dé tí à ń jẹ wá tó yìí tá láṣẹ ẹ béèrè lọ́wọ́ àwọn olóṣèlú kí ni wọ́n fi 700 million naira tíjọba ń fún wọn ní every month láti fi ṣe kí ni security vote níbo lọ kó sí tí Fúlàní fi ń wọlé pa wá ìdí tá a ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé àsìkò tó ilé tó lọ mọ́tò ń ṣe big problem o lè ra mọ́tò láwìn kó máa sanwó díẹ̀díẹ̀ wọ́n máa ń pè ní lease car wọ́n bíbà bẹ́ẹ̀ nìkan kan dá kó wa mọ́tò tó ní insurance ó ní wa mọ́tò tó bá ní driver license ó lè máa wò mí kò sí tó máa ṣe sí ẹ̀tọ́ mi ni mò ń ṣe á máa wò mí ní bó ṣe wà ní nísìnyí kò lè lo fóònù tó bá tẹ̀fẹ́ lò tẹ́lẹ̀ nígbà tó bá ti rí kámẹ́rà Nàìjíríà ló máa gbé kámẹ́rà síta lọ́wọ́ máa ní why are you recording me why are you recording me nítorí pé iṣẹ́ ibi tó ń ṣe lọ́jọ́ iwájú a máa flood gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú CCTV tó bá wò ìkànnì yẹn CCTV nìyẹn tí bá tún lọ sókè lọ́hùn CCTV ó wà káàkiri nítorí pé àwọn criminals ta fẹ́ mú a gbọ́dọ̀ fi CCTV mú wọn ni torí pé kí ni àfẹ́jẹ́ kẹ dáràn kẹ wá sá lọ kí ló dé tí DSS ò lè wá Boko Haram àmọ́ wọ́n mọ bó ṣe lè wá àwọn journalists wọ́n mọ bó ṣe lè kidnap àwọn tí wọ́n ń jàjàǹgbara right wa ni fún self determination àní tó bá wo aago lọ́wọ́ mi aago 7 fẹ́ lọ lù ní gbogbo èèyàn ti jáde bá wa pín ètò yìí àní church services yín lélẹ̀ mú láìkí mọ́tò yẹn smart car sórí wàá ṣeré bàbá àlàyé mọ́tò tó bá wùn ẹ́ ló lè gùn tó bá ti lè afford ẹ̀ tó dẹ̀ lè san insurance tó dẹ̀ lè rẹ́pọ̀ sí àníṣẹ́ ní London àwọn èèyàn ti gba sálárì lẹ́nìí àwọn èèyàn máa gbà lọ́la àwọn tó ti gba wages yín ẹ má wá gbàgbé dinner for Ìgbòho
ìyẹn nínú hòtẹ́ẹ̀lì tá ti máa gbé yín lọ tẹ́ máa jẹun tẹ́ máa pàdé olóyè tẹ́ máa ya picture tẹ́ máa farabalẹ̀ ya picture ẹ̀yin tẹ́ ń bọ̀ ní rally náà ẹ má jẹ́ kó sọ pé wọn ò ní àǹfààní ẹ má wá dáhùn tó ní àwọn ti gba country ẹ níṣẹ́ wọ̀ tó bẹ́ẹ̀ kọ́ wọ London Ìgbòho máa dé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà akí bàbá wa Akíntóyè bàbá dáadáa bàbá 89 years old kí ló tún kú fún bàbá yẹn ni pé sori ìyẹn ti ń jó nínú mọ́tò ẹ̀ bí wọ́n ti san sálárì fún láàárọ̀ yìí sori bó ṣe ń play music yẹn mo kí gbogbo ọmọ Yorùbá lílé lẹ́ẹ̀kan sí pé sẹ́ àníṣẹ́ èmi ni máa yọ Nàìjíríà kúrò lẹ́mìíyín ilé ayé tí mo fẹ́ kẹ́ máa gbé lélẹ̀ o lè jẹ́ transporter o lè máa wọ ọ̀kadà sori pé ọ̀kadà Fúlàní kọ́ lélẹ̀ àníṣẹ́ Koikimedia ló ń pélé iṣẹ́ bíbà tó ń mú gbogbo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ nílé ayé tá wà yìí àmọ́ kò sẹ́tọ̀ọ́ kankan nínú Nàìjíríà ìlú òfò ìlú àdánù ìlú tó ti pọmọlẹ́kún jẹ ìlú mùjẹ̀mùjẹ̀ ìlú tí kò wọ ẹni tó síìkì kó jẹ kó tọ́jú Uber lélẹ̀ náà wà nísìnyí torí Mercedes ló fi ń wà ọmọ ó ti gbéyàn kan báyìí nísìnyí ń lọ drop ẹ̀ nìyẹn àníṣẹ́ ẹ jẹ́ ká kúrò nínú Nàìjíríà. Nigeria is not working and it is never gonna work. As I end this broadcast this morning, I say good morning, enjoy the day, Barika de Jimoh. Assalamu alaikum. What God cannot do does not exist. Mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pé àbọ̀rú àbọ̀yè o tí o bá ń gbọ́ Koikimedia iléeṣẹ́ tó ń fi London wẹ̀ tí kò lè dàbí tẹlòmíì nítorí pé iṣẹ́ ta yàn láàyò ni. Mo wá kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní Nàìjíríà pé ẹ̀yin fọkànbalẹ̀ ó kù díẹ̀ nìbọn ró bọ́ fẹ́ bọ́ kọ̀ a máa bọ́ nínú Nàìjíríà bọ́ ọ̀bá fẹ́ a máa lé wọn léré gbẹ̀yìn ni mo ní sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ for now ẹ jẹ́ ká máa ṣe kí ni sórí mọ́tò kan ló ń lọ yóò dáhùn pé Aston Martin no Porsche mọ́tò yẹn ló ń pè ní Porsche mo kí wa lẹ́ẹ̀kan sí o Yorùbá nation no going back mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní wákàtí ní àárọ̀ yìí mo kí obìnrin mo kí ọmọdé mo kí arúgbó mo kí ẹni tó jù wá lọ mo kí àwọn táwọn náà jù lọ ìwọ náà wo gbogbo lẹ́lẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ àlè kankan náà bọ̀ tó bá wo environment yẹn wàá rí pé clean sórí gbogbo ẹ̀ bó ṣe lọ ó gbọ́dọ̀ clean torí àwọn tó máa gbá ti gbá kọjá ẹlòmíì tún bọ̀ wá píkẹ̀ láàárọ̀ yìí bí a ṣe fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá rí leléyìí no intimidation no harassment a fẹ́ kéèyàn kan jáde kẹ́rù máa bà á fẹ́ kéèyàn ṣiṣẹ́ kẹ́ má sanwó oṣù fún a fẹ́ yẹ kí dókítà lọ sí hospital kó má sí in tó máa fi treat àwọn tí ó wà lọ́spítù a fẹ́ jẹ́ kí public servant kó máa jalè a fẹ́ jẹ́ kẹ́ máa jalè àwọn tó ń ṣe logistics náà lélẹ́yìí wọ́n lọ ṣe kíni wọ́n lọ ṣe delivery nìyẹn ó ń lọ pick ẹrù a wá bẹ̀rẹ̀ sí drop ẹ̀ sílé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a ṣeé ṣe fún wa o àní ṣe lásán ẹ sọ fáwọn gómìnà pé iṣẹ́ wà lọ́wọ́ wọn kó tọ́jú lẹ̀ Yorùbá kó tó di pa máa kúrò nínú Nàìjíríà gbogbo in tó jẹ́ kó fi fún ọmọ Yorùbá lẹ́tọ̀ọ́ ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí state government gẹ́gẹ́ bí deputy governor gẹ́gẹ́ bí senator gẹ́gẹ́ bí house of rep ẹ yé kówó jẹ ẹ yé jalè lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a ṣe ṣe fún wa Yorùbá nation no going back Yorùbá nation for life Yorùbá nation forever Koikimedia bringing the world closer to your doorstep. Good morning, bye for now.